ẹ wá sọ fún kábíyèsí nísìn lẹ́nu gbogbo àwọn bàbá ìmáàmù yìí wípé ẹni tí wọ́n wí àti gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹni tí kábíyèsí bá mú wá ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun la recognize. ní orúkọ bàbá wa His Imperial Majesty Ọba Gandhi Afọlábí Ọláoyè Orumagege III the Soun of Ogbomosho Land kábíyèsí o kábíyèsí o kábíyèsí o lórí ahọ́n wọn ni wọ́n ti ní ká kí gbogbo Rabitatul A'imma wal Ulama fún gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ní ká bá wọn dúpẹ́ lọ́wọ́ ìjókòó Ulama pẹ̀lú ìdìde tí wọ́n rán àwọn ikọ̀ wá sí Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ tí bàbá wa Ìbà Tajudeen Abímbọ́lá káwojú ẹ̀wà Ìbà Abógundé tí wọ́n ti ṣe rọ́bítà ní ìlú Ìjẹ̀bú Òde níbi prógráàmù tí a ṣe kọjá ń bẹ̀ lẹ́yìn tí wọ́n ti sí gbogbo Rabitatul A'imma nínú àyá Al-Qur'an tí wọ́n sọ wípé in ja'akum fasiqun binaba'in fatabayyanu lẹ́lẹ́yìí tí ìjọ rọ́bítà sì ṣe bẹ́ẹ̀ wá sí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n yan àwọn èèyàn sanko eléyìí jẹ́ ìwúrí fún bàbá wa kábíyèsí púpọ̀ despite the fact pé wọ́n jẹ́ kìrìsìtẹ́nì wọ́n wá wò pé ṣé ìjọ yìí wúwo tó bẹ́ẹ̀ débi pé wọ́n lè dá sí ọ̀rọ̀ yìí inú wọn dùn púpọ̀ wọ́n wá ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sheikh tí wọ́n jẹ́ Mudarul Markaz pé àwọn máa dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ o pẹ̀lú kó tí wọ́n gbé dìde pé lágbára Ọlọ́run bá wa lékún ní karama wọn Ọlọ́run sì bá wa lọ́ra ẹ̀mí wọn wọlá yà nábì lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn náà wọ́n ní àwọn tó jẹ́ aṣojú Rabitatul A'imma l'Ógbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ látọ̀rí Imam wa tí bàbá wa Soun Ogbomosho fi jẹ àṣẹ àbẹ̀bọ̀lá ayélára àti mufti Diyar fíbẹ̀láàdì Ọ̀yọ́ tí wọ́n jẹ́ mufti gbogbo Ọ̀yọ́ state àti ẹni tó jẹ́ Farul Ulama fíbẹ̀láàdì Ọ̀yọ́ tó fi dórí Muqaddam al-Wa'izin fíbẹ̀láàdì Ọ̀yọ́ tí wọ́n jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pé àwọn tó sojú ìlú Ògbómọ̀ṣọ́ lọ́yọ́ state inú tí wọ́n sì jẹ́ ikọ̀ láti inú Rabitatul A'imma tí àwọn ń rí ní rí pé ẹ̀yin mùsùlùmí àṣẹ tó báyìí wọ́n wá ní tí rọ́bìtọ̀ bá wá sí Ògbómọ̀ṣọ́ lọ́dún yẹn ó jẹun tí ó dùn máwọn àwọn àfáà tí mo kálẹ̀ wá máa proof fún kábíyèsí wípé al-Islam dinul haqq wọ́n ní wọ́n tó sọ pé al-Islam dinul salam báwo ni ẹ̀sìn yín ṣe wá jẹ́ dinul haqq tó sì jẹ́ dinus salam ẹ bá wa sọ fún rọ́bìtà ilẹ̀ Yorùbá kí wọ́n proof haqq àti sàlámù yẹn fáwọn látara ìwádìí tí wọ́n wá ṣe nílẹ̀ Ògbómọ̀ṣọ́ káwọn rí èsì rẹ̀ àwọn sì nígbàgbọ́ nínú gbogbo tí ń jẹ́ Rabitatul A'imma ní gbogbo ilẹ̀ Yorùbá àtá tí àwọn fi kúrò lórí pé ọjọ́ iṣẹ́ tí bàbá rán mi lágbára Ọlọ́run Rabitatul A'imma wal Ulama ní gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ọ̀la la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ̀yìn ṣàlàyé ẹ̀yìn a kí àwọn kábíyèsí Oyèdọ́lá ọba kábíyèsí Oyèdọ́lá Suleiman a kí wọn púpọ̀ ìjókòó tẹ jókòó yìí léṣì ọba kábíyèsí ọba Ìbà àwọn ni wọ́n wá bí ẹ ṣe sọ̀rọ̀ bí gbogbo àwọn kábíyèsí ṣe sọ̀rọ̀ lọ́rin léṣì yẹn àwọn náà sọ̀rọ̀ àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ ìmáàmù àti tó ń ṣẹlẹ̀ lọ́rin Ògbómọ̀ṣọ́ ni wọ́n gbé wá sínú rábítà bí mo dẹ̀ ṣe jẹ́ chairman jókòó rábítà níjọ́ náà níjẹ̀bú èmi náà Ọlọ́run tún ní kí n ṣe wà èmi náà mo sì tún jẹ́ chairman tọdún yìí tí Èkó ń ṣe nǹkan tí mo kàn á fẹ́ léṣì yẹn mo dá dúró mo dá kábíyèsí ọba Ìbà mo dá wọn dúró kì í ṣe tàbùkù àti ní nǹkan tá dúró tá à ń ṣe conference lórí tá bá wá yáfìrì tá à ń lọ sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yóò divert wá kúrò ní orí agbọ́nrin tá a wà ìyẹn ni ò jẹ́ kí mọ́kàn ní a máa ṣiṣẹ́ lé lórí iṣẹ́ tá a máa ṣe lé lórí yẹn òun ni a wá gbé tá a gbé ikọ̀ dìde tí wọ́n fi wá s'Ògbómọ̀ṣọ́
àbọ̀ ikọ̀ tí wọ́n wá s'Ògbómọ̀ṣọ́ yẹn àbọ̀ tẹ́ ẹ̀ fún wa náà nìyí. Léṣì ìmáàmù tẹ́ sọ yìí tí ọba mú yìí tó yàn òun náà wá sí conference yẹn Léṣì wọ́n dárúkọ ẹ̀ mi ò dárúkọ ẹ̀ mọ́nú ọ̀rọ̀ Léṣì tí wọ́n ń ṣe introduction mi ò ṣe introduction ẹ̀ pé aṣáárí mọ́mù méjì ní inú ìlú kan so nǹkan tó wà fún kọ́ yẹn but lajnatu taqassil haqa'iq òun la máa yàn tí wọ́n lọ wádìí kí ló ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ orí mídíà fóònù yìí kò ṣe gbára lé so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń àfẹ́ gbára lé yẹn pẹ̀lú ìmọ̀ sí gbogbo àwọn bàbá lórí ìjókòó àwa gbé gbìmọ̀ dìde ìgbìmọ̀ tá a gbé dìde yẹn wọ́n lọ ṣèwádìí wọ́n ṣe gbogbo ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yẹn wọ́n dọ́dọ̀ bàbá ọba kábíyèsí ti Soun Ogbomosho wọ́n délé Ayílára wọ́n káàkiri gbogbo àwọn tọ́rọ̀ kàn gbogbo wọn pátápátá wọ́n lọ tó fi dọ́dọ̀ ìmáàmù tọ́lé àyè ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan iṣẹ́ tí rábítà ṣe nìyẹn àwọn ò fẹ́ dájọ́ bọ̀dù ká ṣe ìwádìí yẹn ká gbé padà sínú rábítà ìwádìí yẹn ti wà lọ́dọ̀ wa tẹ́ ẹ bá yọ ìmáàmù kan ìmáàmù tẹ́ ẹ bá mú wá fún wa tẹ́lẹ̀ yìí bá ti kúrò ńbẹ̀ òun náà la mọ̀ ní ìmáàmù àmọ́ kó tó di pé ó kúrò òun ló ń wá a sì lè le torí ìlú yín ni ìlú yín tó sì jẹ́ yẹn àwa kọ́ la ń fi ìmáàmù ìlú jẹ ìlú ni ó sọ pé ìmáàmù rẹ̀ ẹni tó bá fà kalẹ̀ pé ìmáàmù wọn ni òun ni a mọ̀ ní ìmáàmù so kò jẹ́ bọ́rọ̀ yẹn ṣe rí ẹ wá sọ fún kábíyèsí nìsín lẹ́nu gbogbo àwọn bàbá ìmáàmù yìí wípé ẹni tí wọ́n wí àti gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹni tí kábíyèsí bá mú wá ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun la recognize. Assalamu alaikum. Rahmatullahi wa barakatuh.